Èmi ni Ọ̀gbẹ́ni Lateef Farouk Adéwálé tí mo jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ àgbẹ̀dẹ Ajítowóṣe ti ìlú Ọ̀yọ́. Iṣẹ́ àgbẹ̀dẹ ni mò ń ṣe. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti bí 20 ọdún sẹ́yìn. Iṣẹ́ àgbẹ̀dẹ yìí ló bá nílé ni, iṣẹ́ ẹran mi ni. Ní ayé àtijọ́, àwọn ọ̀ràn ni wọ́n ń ṣe àgbẹ̀dẹ, ṣùgbọ́n ní ayé òde òní kò sẹ́ni tí ò lè kọ́ sí àgbẹ̀dẹ láti ta. Àwọn èròjà tí à ń lò àkọ́kọ́ ni irin, ẹ̀ẹ̀kejì ni ẹ̀rúkọ́ àti ẹ̀rú àké. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí bí a ṣe ń rí irin. Ní ayé ìgbà kan, a gbọ́ nínú ìtàn wípé àwọn bàbá wa wọ́n mọ fún kókó irin ní inú ilẹ̀ ni. Tí a bá wá ti wú nínú ilẹ̀, wọ́n wá kìbọn náà, wọ́n ó lù yọ́mọ yọ bí òjé tí ó fi fẹ̀, tí ó fi mú ní tí wọ́n fẹ́ sí jáde wá. Ṣùgbọ́n ní ayé òde òní, à ń lọ ra àwọn kọ̀ǹtínà ni láti fi produce, láti fi pèsè tí a bá fẹ́ sí jáde nínú àgbẹ̀dẹ. Ohun tí a lè lò tí ó wà nínú ilẹ̀ ní ayé ìgbà yẹn kò sábà wọ́pọ̀ mọ́ báyìí. A sì rí pé ní ayé àtijọ́, àwọn bàbá wa wọ́n lè rọ ọkọ ẹyọ kan fúnjọ́ mẹ́ta. Ṣùgbọ́n ní ayé òde òní, a lè rọ ọkọ ọdọ́sìn méjì lójúmọ́, a lè rọ jù bẹ́ẹ̀ lọ. So àwọn kọ̀ǹtínà tá a bá ń lò ní ẹsẹ̀ orí sì fún wa ju èyí tí wọ́n ń wúlò ní ayé àtijọ́ lọ. Tí a bá gbé yẹ̀wò ní ayé àtijọ́, owó ó níye lórí ju ti àkókò yìí lọ. Owó tí a ń rí ní ayé àtijọ́, owó péréte ni, ṣùgbọ́n ó níye lórí ju ti àkókò yìí lọ. Ṣùgbọ́n owó tí a rí ní ayé òde òní ó ju ti àtijọ́ lọ. Owó táwa rí ní ayé òde òní wá ju ti àtijọ́ lọ. Owó ò níye lórí mọ́ bí tayé àtijọ́. Ìdílé tí wọ́n ti ń bọ Ògún, tí wọ́n ti ṣe àgbẹ̀dẹ, ó ń bẹ. Ṣùgbọ́n tá a bá ní ká sọ̀rọ̀ nípa Ògún, ó pẹ̀ka. Tó túmọ̀ sí gbogbo tó bá dì mọ́ irin. Àwọn tí wọ́n ń ṣọdẹ, ológun ni wọ́n. Àwọn tí wọ́n ń ṣe àgbẹ̀dẹ báyìí, ológun ni wọ́n. Àwọn tí wọ́n ń ṣe ọdẹ, wọ́n ń bọ. Àwọn tí à ń ṣe àgbẹ̀dẹ báyìí náà, àwọn náà ń bọ di àkókò yìí. Ìdí tí a fi ń bọ ni wípé kálukú ló ní Ọlọ́run tirẹ̀, kálukú ló sì ní olùtẹ̀gùn dé ọ̀dọ̀ Ọlọ́run. So àwọn náà nígbàgbọ́ nínú Ògún wípé la fi ń ṣe àtẹ̀gùn dé ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni tí bá ń wá ọmọ tàbí ẹni tí bá ń wá kakasá lọ́dọ̀ Ọlọ́run, ó lè wá bọ Ògún tí ó fi ṣe àtẹ̀gùn dé ọ̀dọ̀ Ọlọ́run àṣẹ̀dá. Iṣẹ́ yìí ṣe fi lé ọmọ, àwa náà wọ́n fi lé wa lọ́wọ́ ni. Ó sì ṣe fi lé ọmọ lọ́wọ́. Àwọn bàbá wa náà wọ́n fi lé wọn lọ́wọ́ ni. Àwọn tí wọ́n sọ wípé àwọn ò lè bọ Ògún mọ́ ní ìdí iṣẹ́ àgbẹ̀dẹ, bó ti rí nìyẹn. Torí pé ayé ti di ayé ọ̀làjú. Ọ̀nà táyé ti gbà di ayé ọ̀làjú ni wípé nínú wa, ayẹyẹ tó lọ rí di Bible tó sì nígbàgbọ́ nínú rẹ̀. Ayẹyẹ tó lọ ké Quran tó sì nígbàgbọ́ nínú rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ náà, Ògún bíbọ àṣà ilẹ̀ wa ni. Àwọn kò sì fi sílẹ̀ pé tí a bá ti fẹ́ bọ́, àwọn láàkì sí pé ẹ wá bá wa bọ kíní yìí tí wọ́n sì bá wọn bọ gẹ́gẹ́ bó ti yàtọ̀ bó ti yẹ. Àwọn tó ń bọ Ògún kò sí fàsẹ́yìn fún wọn. Ìgbà tó jẹ́ wípé ẹni ìgbàgbọ́ wọn dèrò mọ́ dé ọ̀dọ̀ Ọlọ́run, kò sí fàsẹ́yìn fún wọn. Àwọn tó ti ara wa dìde wọ́n pọ̀ lọ sọ́à. Léyìí tó ń túmọ̀ sí pé nínú àgbẹ̀dẹ yìí, ààrẹ ni tí ó ti wà l'Amẹ́ríkà ń bẹ. Nínú àgbẹ̀dẹ yìí, ààrẹ ni tó ti jẹ́ lókè chairman ní káńsù kan ní ìlú Ọ̀yọ́ yìí. Nínú àgbẹ̀dẹ yìí, a ti rí àwọn olóríire tí wọ́n ti dìde lọ́pọ̀lọpọ̀. Ààrẹ ni tó ń ṣe lẹ́nu àṣírò ní ilé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá. Nínú àgbẹ̀dẹ yìí lọ́wọ́ báyìí
nínú àgbẹ̀dẹ yìí tó yẹ pé iṣẹ́ yìí náà ni wọ́n ṣe tí wọ́n fi fara wọn gun òkè. Yorùbá ní títa ríro ìní àákọlà. Nígbà tí wọ́n mú wa wá sí ibi tí àgbẹ̀dẹ yìí, ọkàn wa ò fẹ́ lọ síbẹ̀. Ọ̀nà tó kàn wọ́n ti fẹ́ lọ síbẹ̀ ni wípé àwọn ọmọ kéékèèké eré ti gbádùn mọ́ wa lá débi wípé àfẹ́ nìkan ṣe ń gbà náà. Èmi tẹ́ ń wo tí mo dé kó wájú yìí, èmi náà lọ sùkúù níwọ̀n bá. Ṣùgbọ́n nígbà tó rí ti kọ́ wípé iṣẹ́ àgbẹ̀dẹ yìí ni a sì là nílé ayé tayọ̀tayọ̀ láti fi ń bẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kó tó di wípé tí ọmọ kan wá bá mi mú ìdíjókòó yìí kó tó pé yóò bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọ́n kọ́kọ́ lọ wo àkọsẹ̀jayé rẹ̀ ìpèsè iṣẹ́ ìsọ́nà rẹ̀ ni. Ọlọ́run ní jẹ́ ká sí iṣẹ́ oníṣẹ́ tẹ́ máa lọ wo àkọsẹ̀jayé rẹ̀ tẹ́ bá ti ní ìlànà rẹ̀ ní àgbà tó wọ́ fẹsẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́. Yorùbá ní ìtọ̀sẹ̀ ló ní Ọ̀yọ́, àkọsẹ̀jayé ò sí ẹnì kankan lọ́nà rí. Léyìí tó ń túmọ̀ sí yí pé níbi iṣẹ́ àgbẹ̀dẹ yìí ẹlòmíì ó lè jẹ́ wípé bí a bá jẹ́ pé sí Ògún ìníṣẹ́ rẹ̀, ẹlòmíì wọ́n á tún lọ wo àkọsẹ̀jayé rẹ̀ kejì pé ṣé iṣẹ́ àgbẹ̀dẹ ni kó máa ṣe ní àbọ̀dẹ àbí kó máa wa ọkọ̀ lójú pópó. Tí a bá lọ sí ìbéèrè lórí rẹ̀ eléyìí tó bá wá mú bẹ́ẹ̀ ilé yóò wá sí wàá padà sí bóyá iṣẹ́ àgbẹ̀dẹ rẹ̀ kọ́ra dání yóò wá padà síbẹ̀. Ẹni tí wọ́n bá ní kó máa ṣiṣẹ́ tọkọ̀sí ọ̀nà gbàgbọ́ pé erin náà ni iṣẹ́ tí ń ṣiṣẹ́ ní ọ̀ndà ní orí rẹ̀ ọ̀nà Ògún ló wà. Ẹ wo kíní tí wọ́n ń gbẹ́ ẹ̀rúkọ yìí, ìyẹn ni à ń pè ní àhán. So àwọn olóyìnbó ń pè ní blade. Àhán yẹn làmọ́ fi ń gé igi ní òkúta bá fẹ́ gé igi, iná ìlà tó máa fi ń dán owó igi ní àgbẹ̀dẹ, iná ìlà tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí. Ẹ wo bàbá tí wọ́n fún náà yìí, kíní tí wọ́n fún yìí ìní olóyìnbó ń pè ní bálò, ìyẹn ẹ̀wìrì yìí bí wọ́n ti ń ṣe yìí atẹ́gùn ń jáde láti inú kíní yìí ó ń jáde wá sí ẹnu àwà ni à ń pè ojú náà yìí. Sòtá lóyún bá ti jáde atẹ́gùn wá jáde láti ẹnu rẹ̀ èyí ó ń pèsè iná tí ó ń jáde ní ibi tí a bá fẹ́ já iná ní ojú iná yìí a wá ẹsẹ̀ sunsun. Tí a bá ti wá ẹsẹ̀ sunsun báyìí a wá bu ẹ̀rẹ̀ náà sí ojú iná, tá a bá ti bù sí a wá dàkínì sí ẹ̀rẹ̀ ẹsẹ̀ sunsun rẹ̀ sí ojú iná, tá a bá ti dà síbẹ̀ ni ó mọ atẹ́gùn wá jáde láti bí ẹ̀wìrì ni ó fi mọ produce iná. So tó sàn bá wá dé tán ìṣẹ́ tí ó fi di eérú, kàkà tí ó fi di eérú ló ń di ìdáwọ́ náà nìyẹn rẹ̀ yìí. Àwọn oníṣègùn ìbílẹ̀ wọ́n ń lo ìdáwọ́ yìí fún ọmọ tí egbò rẹ̀ bá le. Wọ́n ń lò fún ọmọ tí egbò rẹ̀ bá le. Eléyìí tí wọ́n mú lọ́wọ́ yìí ẹ bá mi dá sókè fún wọn. Ẹ̀mú là ń pè ní ẹ̀mú. Àwọn olóyìnbó ń pè ní pláyà. Àwọn èèyàn bí dáta ní gbòòrò pé ẹ̀mú èmú rẹ̀ tì lágbẹ̀dẹ iná ìwọ̀n fi gbámú ẹgbẹ́ tó rí yẹn. Eléyìí ilẹ̀ à ń pè ní hámà, wọ́n ń pè ní èlù ní èdè Yorùbá. Èlù yẹn túmọ̀ sí pé òní a fi lu nǹkan tó ń jáde bí àti tó ń pèsè tí a nídìí. Eléyìí àkànmọ́lẹ̀, eléyìí àkànmọ́lẹ̀ ní àgbèrè lórí tá a fi ń lu ìta ń lu. Eléyìí ẹmu kìíní yẹn wá ọmọ owó, eléyìí ni ọmọ owó alágbẹ̀dẹ
ọmọ wúlò tó pọ̀ gidi gan ọmọ wúlò tí wọ́n pọ̀ gidi gan tí èèyàn bá ń kọjá lọ níta bí ọlọ́lá tàbí olóyè láàrin ìlú a lè fi kì í a sì tó máa fi kì Ògún pàtàkì tí wọ́n bá fẹ́ bọ Ògún àmọ́ fi ń kì í tó ń fi máa wú kótó pé wọ́n bọ̀ ẹ jẹ́ ká fún wa ní àpẹẹrẹ. Ògún Ògún bẹ nílé Ògún bẹ lóko Ògún bẹ ní gbòdò bàbá ta ní gbè. Eléyìí ni à ń pè ní ìlú àwọn olóyìnbó lè pè ní ten ìlú ní èdè Yorùbá. Ìlú la máa ń fi lu àwọn nǹkan tí a bá fẹ́ lu ní inú àgbẹ̀dẹ. A kì í bọ̀ náà ẹni ọba ti gbóná ẹni ọba gbóná láti máa tẹ igi tí a bá fẹ́ lu. Nígbà tí a bá parí gbogbo tí a bá ń pèsè jáde ní inú àgbẹ̀dẹ ìlú tí a máa ń kó sínú. Eléyìí ni à ń pè ní gàǹbù tí àwọn kọ́lékọ́lé tí wọ́n máa ń lò tí wọ́n máa fi gbẹ́ ilẹ̀. Àwọn kékeré yìí wọ́n ní àwọn àgbẹ̀ wọ́n máa fi ń wú ẹ̀gẹ́ wọ́n sì máa fi ń dẹ ìsà bí ìsà òkété tàbí ìsà odò tí wọ́n bá pàdé ní inú igbó wọ́n máa fi ń dẹ. Eléyìí àwọn fi ń gé igi ni àáké àwọn fi ń gé igi ni kékeré rẹ̀ náà wà tí a máa fi ń gé igi bákan náà. Adúlé fi eléyìí wúgi tí ẹ̀ka yìí bá múlẹ̀ a lè fi wú ní àti ilẹ̀. Tí a bá ṣe nǹkan jáde ní inú àgbẹ̀dẹ nǹkan wa ọ̀dà àti àwọn eléèbú lọ gẹ́gẹ́ bí ọ̀bẹ ọ̀jẹ̀ àgbá àáké tí a bá ṣe àáké tí olóyìnbó bá ṣe àáké èyí tí àwọn olóyìnbó bá ṣe ó lè mú nígbà tí wọ́n bá rà ìgbà tí wọ́n bá fi lò fún bí ọ̀sẹ̀ kan ẹni tó ti bàjẹ́ bọ̀dá bá ṣe lágbẹ̀dẹ gẹ́gẹ́ bí tìbílẹ̀ wà yóò dáa ju ti èyí táwọn olóyìnbó ṣe lọ láàárín bí ọdún kan ọdún méjì wọ́n sì lò lọ́tẹ́lẹ̀ yóò sì máa mú náà ni. Mo mọ ara mi èmi ni ọ̀gbẹ́ni Lateef Taoreed Adéwálé ní àgbẹ̀dẹ Ayétòwòṣe ní ìlú Ọ̀yọ́ Aláàfin tí mo sì jẹ́ ìkan nínú ìgbìmọ̀ àwọn ọmọ ẹgbẹ́ alágbẹ̀dẹ ní ìlú Ọ̀yọ́ àti ní ìwọ̀ oòrùn Ọ̀yọ́. Èmi ni ọmọ Ògún kọrọbítí Ògún kọrọbítí Ògún ń bẹ nílé Ògún ń bẹ lóko Ògún ń bẹ níbodè bàbá ta ni ó gbé. Oríkì ìdílé wa ní ìdílé ọmọ Ṣàgúnmọ̀ Ṣàṣàrà ọmọ òtónú ọ̀gbà lọ ọmọ Ṣàkìtì wọ́n ọmọ arọ́tíwẹ̀ bí òjò ìtumọ̀ arọ́tíwẹ̀ bí òjò yẹn ní ayé ìgbà kan ni olójú ẹni tó mutí mọ́ ní ayé òde òní nínú àgbẹ̀dẹ Ayétòwòṣe ṣùgbọ́n àwa ni ọmọ arọ́tíwẹ̀ bí òjò ọmọ òṣónú ọ̀gbà lọ bí wọ́n bá tún máa wí wọ́n ní Ògún onírè ìní Ògún wa Ògún onírè ìní Ògún wa wọ́n á ní Ògún gbẹ́nàgbẹ́nà amùjẹ̀ Ògún onírè bẹ́ẹ̀ náà ni amùjẹ̀ Ògún gbẹ́nàgbẹ́nà òjèèjì ní ẹmu. So táwọn kan bá tún máa wí wọ́n ní Ògún dóbòdóbò kẹ̀kẹ̀kan ìlú kó le Ògún dóbòdóbò kẹ̀kẹ̀kan ìlú kó le ó túmọ̀ sí pé gbogbo ayé náà ló ti mọ̀ pé Ògún fẹ́ràn obìnrin ní
ọ̀pọ̀lọpọ̀ àdúmọ̀sẹ̀ òye Ògún fẹ́ràn obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ so kò jẹ́ bí àárín yẹn ti jẹ́ gẹ́gẹ́ bí àṣà ìbílẹ̀ wa ní ilẹ̀ Yorùbá a máa ń gbọ́ wípé alágbẹ̀dẹ kò gbọdọ̀ jẹ ìrẹ̀ ọ̀rọ̀ yìí dà gẹ́gẹ́ bí àròkò ẹ dákun nílẹ̀ Yorùbá ẹ lè sọ ìtumọ̀. Alágbẹ̀dẹ kò gbọdọ̀ jẹ ìrẹ̀.